business. Ní àsìkéyà ẹ̀ kò sẹ́ni ọlọ́run pẹ̀lú àlùbáríkà àná Muhammad náà láfi wá. Mo lè sọ pé mi ò gbòde, mo sì ti wá ròde báyìí ní tí ọba tó mú ọdún ní jáde ní lòdì torí tí òde sọra rẹ̀ dà àti tí àwọn tí wọ́n ń ṣe bí àáfàá sòdì dà. Nínú tó tún mọ́ tẹ̀lé tún sábà lọ reception. Gbogbo yẹn sì mọ̀ mí mọ̀ kò ní wá reception ní lọ. Tó kí láǹfààní pé a sọ̀rọ̀ ọlọ́run ọba tán ní gbòkó kan nígbà wá tí gbogbo yẹn àgbàlagbà. A sọ̀rọ̀ ọlọ́run ọba tán ní gbòkó kan, a sì ní káàrù, ọlọ́run sì ní aṣọ, a ṣe súnà náà Muhammad. A wà kún bẹ̀ tán, ìpẹ́lẹ̀ wọn ti máa tóòsì ara wọn. A kún bẹ̀ tán, ibẹ̀ náà ni wọ́n ti máa mutí. Àfóòkún bẹ̀ tán, àwọn orin tí èyí jẹ́ kọ́mọ ọmọ tí ń ṣe mọ́ tọ́tako ti ìsìláàmù, àwọn àlùkòjúùnù, àwọn ọ̀rọ̀ bú tẹ́tọ́ méjì ọ̀gbọ́dọ̀ máa gbọ́ tí ó ba Islamic upbringing rẹ̀ tí ó bàjẹ́. Ibẹ̀ náà wọ́n tún ti máa ṣe, wọ́n sì ní al-hukmu bil-ma'al. Àádájọ́ nǹkan nínú ṣẹ̀ríà pẹ̀lú consequences tí nǹkan ìwọ́ba kú. Ọ̀rẹ́ làwọn àfáà nígbà wá kẹ́yìn àgbàlagbà. Àwọn ọmọ méjèèjì ìlànà ní ṣe. Mo ń wò wọ́n pé àwọn ọmọ yìí náà tó kiri báyìí lọ́nà. Àánú wọn wá sí ní díẹ̀. Ìyàwó rẹ́rìn-ín, ọkọ rẹ́rìn-ín, ọlọ́wọ́ ojú kọ́rọ̀ yóò dẹ̀rín kalẹ̀. Àmín. Mo wo pé kí ni reception máa padà leads. Bèbí fi máa sọ pé báwùjọ wa bó ṣe rí. Lọ́dọ̀ tèmi o, reception kò yẹ ká fún ọmọ lọ. Àfi reception tí ẹni tó bá fi àfà mo wí o. Àfà náà mo wí o. Àfà náà mo wí o. Ọlọ́run kàwá kún wọn. Àmín. Ọmọ tí ó gbogbo àwọn tá ń sọ̀rọ̀ yìí. Àfà kó study reception tí ó lọ. Ṣé reception tí ó lọ tí gbogbo tó bá sọ lọ́rọ̀ Ọlọ́run níbẹ̀ tí ó tẹ̀lé jáde ní àbí reception tí ó lọ tí tó bá sọ lọ́rọ̀ Ọlọ́run níbẹ̀ tí ó sì máa wà lọ́kàn àwọn tó sọ fún. Torí wọ́n rà ní sí aláǹdẹ̀lẹ̀ ní ìgbà kò sílẹ̀ ní ìlú. Wọ́n rà ní sí aláǹdẹ̀lẹ̀ mọ́sẹ̀lẹ̀ ọ̀rẹ́ náà kò sọ̀nà àlẹ́yìn bẹ́ẹ̀. Àwọn ọlọ́run ọba bá fá ọ̀kọ̀ọ̀kan bá ṣe lu ayé rẹ̀. Àtàfà àtọ́ pákéjì ayé, àtàfà àtọ́jẹ́ tọ́lọ́run lódodo, gbogbo ẹ̀ kò ní pa mọ́fọ́ lọ́run. Àwọn ọlọ́run á gbé jáde níjọ́ kan. Á gbé jáde níjọ́ kan. Káwọn àfà kábẹ́rù ọlọ́run. Káwọn àwọn sọ pé gbogbo tẹ́ bá ń ṣe láyé bẹ́ẹ̀ láwọn bá wọn ṣe nítorí tá a bàjẹ́ níbẹ̀. Wọn ò lè fún wa ní ìkẹ́kẹ́ jẹ tọ́lọ́run bá fún wa jẹ. Wọn àwọn kọ́ ni wọ́n dá wa. Bèrè tàṣí pé wọ́n wà á mọ tá a kúrò láyé. Wọ́n lọ́sọ̀ láti tẹ̀kúta àti àtẹ̀sítẹ̀kì nínú àdísíkọ̀ ha. Wọ́n á jẹ́lẹ̀ ha. Wọ́n á jìnnì ní tọ́lá bí. Àdébí náà nìkan àtẹ̀ní àfáà ni, àtẹ̀ní ọmọ kéwú ni, àtẹ̀ní olówó ni, àtẹ̀ní olùsílẹ̀ ni kò ní kú. Iye òkèlè tó lọ bá ló jẹ láyé wà láyé ọ̀jẹ̀ kó tó kú láyé. Tọ́ ìgbà máa wo reception pé kí reception ní ti sí láyé lónìí ọ̀rẹ́ káàfọ́ ọmọ ẹgbẹ́ bẹ̀rẹ̀. Torí gbogbo náà ń bí àníwá wọ́n tó bá ti lóòní bá environment rẹ̀ ṣe ọ̀fẹ́ live an isolated life èyí sàfà jọ yẹn.
tó ti yé náà àmọ́ àmọ́ lọ reception pẹ̀lú bá a bá ṣe rí pé èmi tún ṣe fọwọ́ ṣe kí ni ọ̀fẹ́ ó ṣe fọwọ́ mọ́ díẹ̀ ṣẹ́gbárì ọ̀dájọ́ pẹ̀lú ibi tí ọtí mímu ó ṣe kí ni tí wọ́n padà lídìí sí ni àmọ́ fún consequences ibi tí ìta bá ń ṣe ọ́ padà lídìí sí nínú ká fi prohibit nǹkan yẹn nínú ká fi legalize nǹkan. wọ́n ní ṣẹ́gbárì wọ́n ní kí ló tó ní kí wọ́n máa lu ẹni tó bá mú tí ní ẹgbàá 80 nígbà wọ́n kẹ́yìn àgbàlagbà ọ̀rẹ́ à wọ́n lù lẹ́gbàá 80 wọ́n ní kí ló dé orí ẹsẹ̀ ẹ̀mọ̀pẹ́ni tó bá mú tí yóò lákàyè rẹ̀ lọ tí lákàyè rẹ̀ bá lọ tí ò ṣe ní olóhùn ṣe ó lè rí àwọn ẹnìkan ní ìsìnkú mọ́rí òun pẹ̀lú ọkọ rẹ̀ nìlọ ní lónìí àwọn ọmọ òkú ọlọ́nà tí wọ́n kọ̀ dáhùn lóhùn sí báwọn máa ń pera wọn wọ́n bá ìdíjà àdó ọba jẹ́ ó sì parọ́ ní àdó ọ̀pá kí ló ní ìdẹ̀ lọ sí irọ́ ọtí tó consequences ọtí náà ní kíni iná ẹ̀ nírọ́ tí ọtí bí òun ní kíni o kíni náà ló fún àdúrà nítorí ẹ máa ń ẹni tó bá ti mọ tí láyé àdó Muhammad ogójì ìdáná ni láyé sẹ́ẹ̀ká ní àádọ́rin àbọ́gọ́rin kẹ́gbẹ́ 80 ọgọ́rin ilẹ̀ náà ni wọ́n mọ̀ lọ hákàmà bí ní máa hàn hákàmà bí ní máa sọ èrò ibi tó ti padà líìdì lọ òun ni rọ́pùpá ó ní ẹmọ́ ẹmọ́ fíìmù náà náà ẹfọ́ ti tẹ́nu wọ́n yóò ọ̀ràn wọ́n mọ̀ ẹmọ́ ṣe kí ló ẹmọ́ ẹ̀nà wọ́n lẹ́gbà 80 gẹ́gẹ́ náà ni àfáà náà kádàkùn tó rọ̀ náà ká tó mọ̀ kíra wa ẹjẹ́ á máa sọ reception lọ ẹjẹ́ á máa sọ reception lọ tọ́lọ́wọ́ ọ̀bá fún wa wàláyé ẹni kò lè fún wa wàláyé ẹni kò lè fún wa wàláyé ẹni kò lè fún wa ẹ̀dá bìí gbogbo ọmọ àti bá ẹnìkan fún ọ̀tọ́ láti wọ́n ẹgbẹ́ sí ìpàdé àtọ́fẹ́ lọ́la national board wọ́n sì bẹ́ẹ̀ fi wọ́n mẹ́ sí ní pípọ̀ wá jà sí ìṣẹ́fẹ́ káàkiri lọ́rùn àwọn tó lè lọ ti bẹ́ẹ̀ bá bẹ̀rù ọlọ́run wàláyé ọlọ́run sínú fún mi wàláyé tẹ bá bẹ̀rù ọlọ́run wàláyé ọlọ́run sínú fún mi ọlọ́run kankan ọgbà pínlẹ̀ tí ó bẹ̀rù ọlọ́run ìṣẹ́fẹ́ tàbá pẹ́ bí tó padà nídìí sí wọ́n máa ń pẹlẹ bẹ́ẹ̀ ni wọ́n máa mọ̀ tí bẹ́ẹ̀ ni wọ́n máa tó ṣe ara mú bẹ́ẹ̀ ni wọ́n máa ṣe kí ni àjàmọ̀ àbíkẹ́ tó pé ìgbó ní àwọn ọmọ ẹgbẹ́ bẹ́ẹ̀ wọ́n máa sí dáyà lẹ́gbẹ́ ni ẹ̀dàpẹ̀ká bẹ́ẹ̀ lọ náà ẹ̀dẹ́ká bẹ́ẹ̀ lọ lọ́pọ̀ pé ìta wí náà àfikẹ́ àgbàlagbà. wọ́ àtúgbà àwọn bàbá dáhùn tó ń bẹ ní ìgbòho àtàwọn tí wọ́n ń dá múra lọ àtàwọn tí wọ́n ń dá múra lọ́pọ̀ tẹ̀dálé ọlọ́run tó àṣírí wọn ní náà ọlọ́run tí wọ́n jẹ́ píjọ́ tí mi náà ń bọ̀ látàbújá kíjímọ̀ tẹ́bá ìmọ̀kànlẹ̀ tí wọ́n ní àwọn ohun kalẹ̀ mo láwọn ṣe sàràkí ọlọ́run mọ́sà jẹ́ ọmọ rẹ̀ nẹ́ẹ̀tì tẹ́ wá tí ń gẹrù ọlọ́run jẹ́ kí mi ọmọ ga ni ọlọ́run jẹ́ kí mi ọmọ ga ni jẹ́ kí Bùkọ́lá Sàràkí ọmọ ga ni ọlọ́run jẹ́ ọmọ ga ni ètí ọ̀tá ìtọ́ta ṣe tí ó rí lára Bùkọ́lá Sàràkí. mo rò pé ìdílókùtà fẹ́ so ní ìsìn ìdíta fẹ́ so èyí ẹ̀rù pé ní sójú ìta wá ní ìsìnlẹ̀ pé kọ́lọ̀ mọ́sá fúnyàwó àtọkọ ó fún wọn lọ́mọ alábàárìkà nítorí mẹ́ta kan bẹ ọmọ ẹ̀dẹ́ ènìyàn máa ń fẹ́ kó mú ṣe pààrọ̀ ara nǹkan mẹ́ta wọ́n bí yẹn láyé ni òun náà fẹ́ ṣe kí ni òun náà fẹ́ bí yẹn ọmọ ẹ̀dẹ́ ènìyàn wọ́n ṣe yàwó láyé ni wọ́n sì yàwó fún òun náà fẹ́ ṣe fún yẹn ọmọ èèyàn láyé yìí orí rẹ̀ tọ́ dàgbà ní òun náà máa tọrọ àdúrà pọ́lọ́wọ́n tẹ́mi náà rí dáadáa tẹ́ padà fáwọn òbí mi mẹ́ta òun náà mẹ́ẹ̀ tẹ́ ènìyàn fi yàtọ̀ sẹ́ranko ẹranko ọmọ kan bí tọ́kọ́kọ́ tó bí nítorí máa báyà tó bí sàṣepọ̀ lórí gbogbo ní àhàlíyà tẹ̀tẹ̀lif kò sí mọ́ bá káìkò sí fún tọ́ ọlọ́wọ́ ní kí wọ́n ṣe fún yín abálájí wa tó yìí abáyé dúpẹ́ bọ́lọ́ wọ́n bí ẹ̀rẹ́ èèyàn bí
wọ́n á ṣe ìyàwó fẹ́yìn náà àti ìyá ìyàwó ẹ̀yin náà ṣe fọ́mọ. Àwọn òbí yín tọ́jú yín nínú oúnjẹ tí máa ń dùn lẹ́nu òbí jù òun ló oúnjẹ tọ́mọ rẹ̀ bá fún. Bẹ́ẹ̀ kò gbára àtọ́ fún ní billions tọ́mọ rẹ̀ bá fún ní 1,000 naira. Káàdì tuntun bá wá gbé wọ́n sọ̀rọ̀ lọ́dẹ ọ̀hún ní ọmọ rẹ̀ ló gbé kiri wá. Wọ́n ṣẹ̀dọ̀ àfún púpọ̀. Wọ́n ṣẹ̀dọ̀ kọ́mọ̀ kó jẹun ọmọ. Ọ̀dà nípa àwọn òbí jẹun yìí nìsín. Ọlọ́run ti káwọn ọ̀gá ìjẹun àwọn ọmọ ti yín náà. Àmín. Ọlọ́run ní ẹgbẹ́ jẹun àwọn ọmọ yìí. Àmín. Ẹ̀kú sẹ́rẹ̀ jẹun wọn ni. Àmín. Tọ́tẹ́ bá jẹun wọn kò ní wọ́n nìkan náà nílé ìgbò ní wáyé tí. Ọlọ́run kò áàmì. Tọ́ èyí tẹ́lẹ̀ ọkàn fi bẹ́lọ̀ fún àdúrà níṣe tátó wá sí. Òun ni pé aláyé kan bí tá a lò dà. Ọ̀nà tó bẹ̀rẹ̀ ti bímọ láyé ọ̀pọ̀. Àbọ̀ gbogbo ọ̀nà tó bẹ̀rẹ̀ yẹn ti bímọ láyé tọ́pọ̀ yìí. Ọlọ́run ò ní jẹ́ kẹ́ ẹ fọ̀nà kan bímọ bẹ́ẹ̀. Àmín. Ọlọ́run ò ní jẹ́ kẹ́ ẹ ṣe kí ni? Kẹ́ ẹ fi ọ̀nà kan kẹ́ ẹ fi bímọ. Òun náà ni ọ̀nà IVF. Àmín. Àmín. Ọlọ́run ò ní jẹ́ fọ̀nà IVF bímọ. Àmín. Ọlọ́run ò ní jẹ́ fi ọ̀nà IVF. Ọlọ́run ò ní jẹ́ kẹ́ ẹ fi bímọ. Àmín. Àwọn ọmọ tọ́lọ̀ ní bẹ lọ́dọ̀ tó òun sì ní bí. Nígbàgbà ìrìnà ìrìnàṣẹ́ ìtọ́rọ̀ ẹ̀rọ àdínì. Lillahi mulku samawati wal ardi. Lillahi mulku. A'udhu billahi minash shaytanir rajim. Bismillahir rahmanir rahim. Lillahi mulku samawati wal ardi. Yakhluqu ma yasha'. Gbogbo ọlọ́dà tí ó lọ́ọ̀ fi ọmọ ní. Yakhluqu ma yasha'. Wọ́n dẹ́dà bọ́ bá ṣe wò wọ́n lọ́wọ́. يهب لمن يشاء إناثا ويهب لمن يشاء الذكور ويهب لمن يشاء الذكور Tó bá tí mo mọ́ ọlọ́run ní fún ilé obìnrin fún òun á ní ẹmọ bí ọkùnrin lọ sáà. أو يزوجهم ذكرانا وإناثا. Dápọ̀ fẹ́yàn. Fẹ́ tó bá wù ú gẹ̀rọ wọn lọ́wọ́ bá wọn ní tó wọ́n fọmọ sí. Ṣàábù ni máa yẹ ṣáwò ìnáta. Wàyábù ni máa yẹ ṣáwò ìgbòkèrè. Ọ̀rùsáwùjọ. ذكرانا وإناثا. Àwọn ìsọ̀kújò wọn tó kúrò náà wà ìnáta. Bọ́bá wù wọn lọ fi sí gbọ́kùnrin. Yọ́mọ tí obìnrin. Obìnrin yọ́mọ bọ́kùnrin. Ọ̀rẹ́ jẹ́ àdúgbò yẹ ṣe. Wọ́n yẹ kí a mẹ́ta ṣe wá kìíma. Ọlọ́run á ṣiṣẹ́ lórí ìbí. Wọ́n bí kò ní bí. Wọ́n bí kò ní bí ohun ìbí. Wọ́n kàrọ̀ sí ní ọkọ yóò gbé nígbà IVF. Ìgbé àwọn ọdún mélòó láti kó láti fẹ́ náà. Ọlọ́run ní tí wọ́n ní mẹ́ta rẹ̀ sí wọ́n mọ́ ìlú ọkọ. Gbogbo abẹ́ abẹ́ ṣàdúgbò. Àmín. Ìjọ ọkọ rẹ̀ tó lọ rí. O ní náwó sí ọsọ́run pé IVF táwọn yìí. Àwọn reasons táwọn èèyàn fi lọ lè ṣe IVF ẹmọ̀ pọ́pọ̀. Inú ẹ̀ èyí tí ní ọkọ máa ń dálẹ̀ mẹ́mẹ́. Tọ́rọ bá ṣe bó ṣe wúlé ní obìnrin, yọ ọkọ wa ti dégbé. Ọ wà kànṣe ọdún kìíní, ọdún kejì, ọdún kẹta. Ọ wà wẹ́lú ní ìfẹ́ ni. Ọmọ òsì ní fẹ́ kọ́kọ́ fẹ́ lò mí. Kò ní fẹ́ kọ́kọ́ gẹ́dà dámọ́ obìnrin. Kí ló wá ṣe? Ìyá ọ̀rẹ́ kan fẹ́ gbà mọ́ rẹ̀ ni. Ọlọ́run ní ṣe wọ́n bẹ́ẹ̀. Àmín. Ọlọ́run máa mọ̀ rẹ̀ pé ní ṣáájú wọ́n gbà. Ẹ̀sìtì náà ni wọ́n gbà. Nígbà dókítà bí àtọ̀ ọkọ̀ kúrò níbi tó ti gbà á. Tí wọ́n gbé lọ láàpù tí wọ́n gbé lọ. Ṣé wọ́n wà bẹ́ẹ̀? Sátọ̀ ọkọ̀ òun ni wọ́n dá padà sáré obìnrin àbẹ́ tatọkọ fẹ́ lòmí. Ọba bẹ́ẹ̀. Sọ onímọ̀ bẹ́ẹ̀. Àwọn ọmọ tó kù. Ọlọ́run ní jọba bímọ tó rúgbò. Àmín. Èyí mo ń gbà mí nì, kò ní jẹ́ tó ọkọ, kò ní jẹ́ àwọn ẹni ọkọ ni wọ́n fà wàhálà ní bẹ́ẹ̀. Ó lè jẹ́ pé òun náà, ọkọ lòun fẹ́ fẹ́yàwó. Ọkọ lòun fẹ́ ṣe kí ni? Òun fẹ́ fẹ́yàwó nìyí. Àdúgbò máa ń bí obìnrin. Kọ́kọ́ lòun ní ìdí ọkùnrin. Àdúgbò ẹgbẹ́ obìnrin. Ọmọ tí ń bí ní physical
ìṣekúṣẹ̀ ọgbọ́n ni ọgbọ́n mo ti pè lọ́ọ̀bù tó èmi náà fẹ́ ṣe kí ni wọ́n fẹ́ lọ́mọ láyé wọ́n náà mọ̀ lọ́ọ̀bù rẹ̀ wọ́n náà mọ̀ lọ́ọ̀bù rẹ̀ gbọ́dọ̀ àkókò lọ́ọ̀bù gbọ́dọ̀ òun tó lọ́ọ̀bù ṣàdéhùn fún wa ọlọ́run ní tí o kò ní fún ẹ̀ ṣàdéhùn fún wa ọ̀la àrùn ara àwọn ọmọ tí ń bẹ lọ́dọ̀ ọlọ́run ara àwọn ọmọ tí ń bẹ lọ́dọ̀ ọlọ́run tó fi yíra rẹ̀ tó ní lámúyẹ̀ dídí nínú fúra mọ̀ wọn rẹ̀ fúra kí lèmi máa ń pè fúra mọ̀ wọn rẹ̀ náà ní fúra láwù ọlọ́run ní lámúyẹ̀ ní owó òbí mọ́ wàlábù yóò dájú ẹnì kó òbí òun kí ní sọ fún wọn tí ń bá sọ̀rọ̀ òun ó ní má sẹ̀wọ̀n tó o bá sẹ̀wọ̀n òun dájú o bóun ṣe láàánú tó lòun dájú má sẹ̀ ní o.